Eléyìí tún ga jù. Ẹ wá wo àyẹ́sí àti àpọ́nlé tí King Dr. Saheed Osupa tí wọ́n fún General Kolinton Ayinla níbi ayẹyẹ launching new album àti celebration of life tí bàbá Kolinton tí wọ́n ṣe láìpẹ́ yìí. Ẹ kú mọ̀ pé tí wọ́n máa ń dárúkọ àwọn àgbà tó jẹ́ legend nídìí iṣẹ́ orin fújì kíkọ tí wọ́n máa dárúkọ olóògbé Síkírù Àyìndé Barrister tán bàbá General Kolinton Ayinla náà ni ọ̀pọ̀ sì máa dárúkọ wípé àwọn tún ni ó jẹ́ the next person nídìí iṣẹ́ orin fújì tá a lè pè ní legend. Nínú fọ́nrán ẹ̀rí bí bàbá General Kolinton Ayinla bí wọ́n ṣe ń fi ìfẹ́ hàn sí King Dr. Saheed Osupa tínú wọ́n sì ń dùn wípé Saheed Osupa wá síbi event àwọn bẹ́ẹ̀ sì lòṣùpá náà ṣe kíni òun náà fi tọ̀wọ̀tọ̀wọ̀ tàpọ́nlé àti àyẹ́sí ló fi celebrate bàbá General Kolinton Ayinla tí bàbá gan gbà tó sì di pé kí bàbá ìgan kí wọ́n kí Saheed Osupa wọ́n tún kì í mọ́ Pàṣọ ni wọ́n ní Osupa àwo Pàṣọ ìyẹn lápá àbíkan ó tún fẹsẹ̀ múlẹ̀ wípé ìbáṣepọ̀ tó wà láàrin Pàṣọ àti Osupa lọ́wọ́ tá a wà yìí a kò kì í ṣeré rárá ṣùgbọ́n tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ọ̀pọ̀ ló tún wá ń ṣàkíyèsí nínú fọ́nrán yìí wípé ara àwọn olórin fújì míì ara ta wẹ́wẹ́ àrí Súlé Àlàó Màláíkà níbi ayẹyẹ bàbá General Kolinton ṣùgbọ́n kí ló dé tá a rí King Wasiu Ayinde K1 the ultimate kí ló dé tí wọn ò sí lórí ìjókòó níbi ayẹyẹ ṣé wọ́n lọ́rin àjò ni ṣé wọ́n sì ń lé ni àbí kí ló ń ṣẹlẹ̀ torí tá a bá ń dárúkọ àwọn olórin fújì táwọn náà jágbà nídìí iṣẹ́ yìí King Wasiu Ayinde náà kéré àwọn náà jẹ́ kódà ọ̀pọ̀ gan ló ń wù wọ́n gẹ́gẹ́ bí aṣáájú nídìí iṣẹ́ yìí pé kí wá lóde tá a fi rí wọn níbi ayẹyẹ bàbá General Kolinton. Àkíyèsí yín opinion ti yín lórí ẹ máa sọ sí comment mo wá kí yín káàbọ̀ sórí ìkànnì DIGINAIJA television bẹ́yìn bá ṣe ń láǹfààní láti máa darapọ̀ mọ́ mi lórí ìkànnì ẹ máa bá mi follow DIGINAIJA online tv lórí Facebook ẹ máa bá mi subscribe lórí YouTube ẹ máa bá mi like fídíò yìí kẹ́sì má gbàgbé láti máa bá mi share ẹ máa bá mi pín kó máa lọ káàkiri láì ní gbà wá lákòókò ẹ jẹ́ ká jìjọ wo fọ́nrán yìí ká tún wo bó ṣe lọ láàrin King Dr. Saheed Osupa àti bàbá General Kolinton Ayinla níbi ayẹyẹ launching àti celebration of life wọn kẹ́sì máa bá mi fàkíyèsí yín opinion tí yín ẹ máa bá mi jù sí comment ó yá ẹ jẹ́ àjìjọ wò.
King Dr. Saheed Osupa, ọba orin, Ayinla ọmọ Ayinla, Akóredé ọmọ Ọ̀yá, Ànábì kan, Akí bàbá wa, Alhaji Olúọmọ Olúkòtònú. Dr. Saheed Osupa bó ṣe wọlé báyìí bó ti ṣe dáadáa fún bàbá 500,000 jẹ́ kọ́kọ́ fi ṣe eré fún bàbá lórí stage. Alright, can you all please, all the leaders, please and please, move the faces of the Fuji music. In case you don't know, Bami Sunday. Ó lágbára ó lẹ́tìkẹ́ òun lè rí bó ṣe lọ yìí láàrin King Dr. Saheed Osupa àti baba General Kolinton Ayinla níbi ayẹyẹ event tí wọ́n ṣe láìpẹ́ yìí gẹ́gẹ́ bí ntọ́pọ̀ sì ń sọ náà nígboro pé kí ló dé tààrí King Wasiu Ayinde torí gbogbo gbàgbós gbogbo wàhálà rẹpẹtẹ competition ìwọ kọ́ lọ̀gá èmi lọ̀gá alágbájá lànà bíi Fuji tàmọ̀dòkọ́ lànà bíi Fuji àwọn kan ní sàábé tó ń lọ nínú Fuji music industry lẹ́nu ọjọ́ mẹ́ta mo rò wípé ó kún ìdí tọ́pọ̀ fi ń béèrè gan pé kí ló dé tààrí King Wasiu Ayinde níbi ayẹyẹ celebration of life fún baba General Kolinton nítorí àgbà olórin Fuji náà làwọn náà kódà àwọn tó yẹ ká máa rí lẹ́gbẹ̀ẹ́ baba General Kolinton tá a bá ṣe ń rí Òṣùpá ó yẹ ká máa rí King Wasiu Ayinde náà ní apá wọn kejì àbí bẹ́ẹ̀ kọ́ kí ló opinion ti yín ojú wo lẹ fi wọ̀rọ̀ ẹ máa sọ opinion ti yín sí comment ẹ má gbàgbé tẹ́ ẹ bá ti follow wa lórí YouTube tẹ́ ẹ ti follow wa lórí Facebook ẹ rí link kan lábẹ́ fídíò tó máa gbé yín lórí Facebook page wa lórí YouTube ẹ máa bá mi tẹ subscribe button tó wà lábẹ́ fídíò yìí ẹ máa bá mi like ẹ máa bá mi share kó máa lọ káàkiri lórí ayélujára kémi àti yín ká tó pàdé láyé àti àlàáfíà ẹ ṣeun.